kò sí ní lọ́wọ́ ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ayé mi bàbá rere bàbá gbà bàbá rere bàbá gbà bàbá rere bàbá gbà ó ṣe ẹ̀rù jẹjẹ bàbá mi àgbàlagbà òye múra bàbá rábàbà ní gbangba ní kọ̀kọ̀ kò sí ní tọ́jú ọlọ́run kò ní ìdùnnú bàbá mi ó fẹ́ ṣe mí lóore ọ̀fẹ́ ìdùnnú bàbá mi ó fẹ́ ṣe mí lóore ọ̀fẹ́ ìdùnnú bàbá mi ó fẹ́ yẹsì. Ẹ wá wo oore tí Ọlọ́run ṣe láàyè mi. Ẹ wá wo oore tí Ọlọ́run mi ṣe. Come and see what the Lord has done for me. Ẹ wá wo oore tí Ọlọ́run mi ṣe. Thank you for taking me from grass to grace. Ẹ wá wo oore tí Ọlọ́run mi ṣe. I never knew you will answer me this way. Ẹ wá wo oore tí Ọlọ́run mi ṣe. I never knew you will honor me this way. Thank you for everything you have done for me. Your Majesty, King of Kings, Rock of Ages. I was nobody, but now I'm somebody. I was liability, now celebrity. Kí ló wá yẹ ká ṣe? Ẹ gbọ́ kí ni iṣẹ́ wa? Ṣèyí dé ẹlẹ́yọ ẹ̀yọ lórí wa. Ẹ wá wéré wa kẹ́sì tó fi ṣe orí pípé. Kọ́míkọ́mí lórí ń kọ sí wa. Ẹni mo rú ẹ̀kọ́ súnmọ́ bí kájọ mú polówó kẹ̀kẹ́. Àwa la ní, àwa la lédè, àwa la níjó àtòrin. Ṣèyí dé ẹlẹ́yọ ẹ̀yọ lórí wa. Ẹ wá wéré wa kẹ́sì tó fi ṣe orí pípé. Agbẹ́rẹ́dẹ́ olóyin mọ́mọ́ Olúwa ló fi yẹn rán wa. Ẹ wá wéré wa kẹ́sì tó fi ṣe orí pípé. Bó ṣe ń dún bó ṣe ń lọ àwa kọ́ Elédùmarè ni. Ẹ wá wéré wa kẹ́sì tó fi ṣe orí pípé. Bí mo ṣẹ́jú lógo mi ẹ̀yin tèmi ṣá ń gbádùn mi. Ẹ wá wéré wa kẹ́sì tó fi ṣe orí pípé. Aha, mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátá nínú ẹ̀sìn Islam wípé a kú òǹgbẹ. Lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dáyé ẹ̀mí àṣìkà oṣù. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ náà ni mo kí obìnrin. Kí n tó wá bẹ̀rẹ̀ èmi ṣẹ̀bà kọ́dá ìbà ṣẹ̀dá ìbàrẹ̀ Elédùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé ọba tó ní ká máa bẹ ọba tó sì tún ní tó bá tún wù ó lè pé ká má sí mọ́
òun ni kọ́kọ́rọ́ ẹ̀mí wa òun láláàbò wa gbanigbani ni aláàánú ni. ìdí nìyí tó ṣe wípé ní gbogbo gbà àwa nídìí láti máa ṣe kíni a nídìí láti máa fọpẹ́ àti ìyìn fún orúkọ Ọlọ́run ọ̀gá ògo akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ọba tó ti bẹ kí bẹbẹ tó bẹ ọba tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ ò ní ṣe kíni tí bẹbẹ ò ní sí mọ́. Ṣé Michael don come o? Music don dey flow. Ṣé Michael don come o? Music don dey flow. Àwa ti ṣèbà lọ́wọ́ ọba kọ́dá ọba ṣẹ̀dá ayé kó tó di wípé kí ni àtẹ̀síwájú àwa tún ṣèbà lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátá lọ́wọ́ àwọn tó ti tẹ̀ kó tó di wípé àtẹ̀ lọ́wọ́ àwọn tó ti sọ kó tó di wípé kí ni àwa náà tẹ̀síwájú tó ṣe wípé wọn sì sọ nínú ọ̀rọ̀ ìdí nìyí táwa ṣe ń gbọ́ ọba Elédùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dá ayé làwọn ṣe ń yìn lógo tá a ṣe ń fi ọpẹ́ àti ìyìn fún orúkọ rẹ̀. Ọlọ́run ti mú gbà rere dé. Mo fẹ́ kẹ́ mọ̀ yí pé òdùn ni mí bẹ́ẹ̀ náà ni mi ìsà ìmọ̀ fólókò. Mo fẹ́ kẹ́ mọ̀ pé orúkọ mi ò yí padà orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye. Ìkòyí ẹ̀sọ́ ọmọ asọ̀tún sósì mọ́ bàbí kan jẹ́. Kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dán wò ẹ̀yin lójú Elédùmarè ni. Kaya Radio ni ẹ ti ń gbọ́ mi báyìí alájọ Kanishi trotro station last bus stop Accra Ghana ibẹ̀ náà la fìdí kalẹ̀ sí láti ń rọ̀ bí òjò tá ń dá bí ọ̀wẹ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ yí pé àwa kọ́ ọgbọ́n wa kọ́ òye wa kọ́ ìmọ̀ wa kọ́ ọba Olódùmarè òun náà ló fún wa ṣe. Ọpẹ́lọpẹ́ rẹ. Lọ́ba ní kàkà ọgbọ́n orí tó bá ṣẹ̀ sọ yí pé kàkà òye rárá àmọ́ àánú òun la rí gbà níléeṣẹ́ Kaya Radio bẹ́ẹ̀ ni. Ilá fi máa sọ wípé ẹyẹ tí ó ṣe bí àdànkọ́ wàlá ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan ni. Bàbá wa olóore àṣekà kábíyèsí kábíyèsí. Ẹ̀yin tèmi mo ti rọ́wọ́ yín jàre ẹ̀yin ti TikTok wàlá ìmọ̀ ń rọ́wọ́ yín ẹ ṣé gan jàre ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé mo rí àánú gbà o? Orí àkàbà ògo àkàbà ògo lórí ètò àkàbà ògo ńlá wà lọ́wọ́lọ́wọ́ báyìí àkíyèsí ẹni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí gangan náà. Ìwọ tó ṣe wípé o bá mọ nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí. Ìkan ni mo ní. Ó yá máa tẹ̀sójú ẹ̀. Ìwọ ni kò sọ wípé nǹkan báyìí ni. Ayé àtọ̀run mi ò máa ní ẹlòmíràn lẹ́yìn rẹ ọba mímọ́. Bàbá ni. Àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó kí làwọn ìdojúkọ náà gan? Ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí gangan ohun náà làwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó. Bani tí ń bá ní gbẹrù ẹni ni. Kí ni àwọn nǹkan tá à ń dojúkọ nínú ìgbéyàwó? Àwọn nǹkan wo gangan ni àwọn ènìyàn ń dojúkọ lọkùnrin ń dojúkọ lobìnrin ń dojúkọ nínú ìgbéyàwó? Àwọn nǹkan yìí ló jẹ́ nǹkan tó ṣe wípé a máa mẹ́nu bà tètè lálẹ́ yìí tó ṣe wípé a máa ṣe kíni a máa gbé yẹ̀wò láàrin ara wa. Lóòótọ́ kò séyìí tá a ti gbọ̀rí nínú ẹ̀ kò sì séyìí tó ṣe wípé ó jẹ́ àjòjì fún wa àmọ́ kéwọ́ gbọ́ kémi gbọ́ kẹ́nìkejì gbọ́ kítọ̀hún gbọ́ kítòsí náà gbọ́ kárawájú gbọ́ kẹ́ni tó tún bọ̀ náà kó náà padà tún mú kíni kó padà tún mú ọgbọ́n nínú ẹ̀. Bá jẹ́ kí n rí àánú gbà o èmi pẹ̀lú àwọn tó fẹ́ tèmi lórí. Òun la fi máa ń gbé yẹ̀wò lójoojúmọ́ wípé àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó ó pọ̀ àmọ́ ní ṣókí díẹ̀ a máa mẹ́nu bà tètè nínú ẹ̀. Ṣẹ̀rẹ̀ nínú ayé. Mo kì í ẹ kú òǹgbẹ Àrípasẹ́rẹ̀. ẹ kú àtàárọ̀ ẹ̀mí àrísíkà oṣù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bàbá jọ̀wọ́ wá kà mí mọ́ wọn àwọn tí yóò fẹ́ ṣe àánú fún. A kí gbogbo àwọn tó ń sọjọ́ ìbí pátápátá lónìí. Kọ́kọ́rọ́ ayọ̀ tọlọ́run fún mi. Èṣù lè gbà. Gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ ìbí pátápátá jẹ́ ká kọ́kọ́ ṣe kí ni ẹ jẹ́ ká kọ́kọ́ yà bàrà sọ̀dọ̀ wọn ná. Kọ́kọ́rọ́ ìgbéga tọlọ́run fún mi. Èṣù lè gbà. Èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. Ajírọ́ba èjìrẹ́ ìlàkí
gógó lórí ìgbágó ti ẹ̀mí lórí ìyeyè Ọlọ́run. odórí ìyeyè ṣe bí ọba ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ó wọlé alákìsà ó sa alákìsà donígba aṣọ bàbá mi ajírọ́bà wà àwọn ti kàṣọ àkàn. àṣeyọrí tọ́lọ́run fún mi. Mo kí yín fún ayẹyẹ ọjọ́ ìbí yín lónìí. Happy birthday, happy birthday. ìwà dàlọ́. Èjìrí ará ìsokùn ẹ̀dùnjọ bí ọba ọmọ. ẹ̀ka ṣẹyọ lórí mi. Ẹ̀mí yín tó ṣe tọdún yìí náà ló tún máa ṣe tọdún tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ọba kọ́dá ọba ṣẹ̀dáyé. Ó làwọn àfi kí yín lónìí wípé happy birthday sir. Gbogbo iléeṣẹ́ káyá pátápátá. Náà ni ká máa kí yín lónìí wípé happy birthday. Èjìrí ará ìsokùn ẹ̀dùnjọ bí ọba ọmọ. Ajírọ́bà wà àwọn ti kàṣọ àkàn. Ẹ jẹ́ ká wá bọ́ ságbá mi ètò báyìí a ti bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. A ti bá kọ́dá a ti bá ṣẹ̀dá wípé kó síwájú kó kẹ́yìn wa. Òpó ràgàdì tó so lé ayé rọ́ ẹni táwa fẹ̀yìntì ọgbọ́n nínú ọgbọ́n ìmọ̀ nínú ìmọ̀ òye nínú òye Ọlọ́run ọba nìkan ṣoṣo náà ni nítorí pé kò pé méjì ọ̀kan ṣoṣo náà lọ́lọ́run. Àmọ́ ọ̀nà tó ṣe wípé àwa ń gbà láti máa fi pè é ó póríṣiríṣi ọ̀nà. Orí àkàbà ògo òun náà lètò tá a wà nírọ̀lẹ́ yìí tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn nǹkan tó ṣe wípé a máa yà láti gbé yẹ̀wò ní ṣókí. Àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó la fẹ́ mẹ́nubà nírọ̀lẹ́ yìí. Táyé pín fún Kẹ́hìndé pín fálàbà Ìdòwú ọ̀yá pín fún Dògbé. Ṣẹ́nu mọ́tò ló bá yín ni ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká jọ bá tètè ká jọ pín mọ́ra wa lọ́wọ́ ká wá jọ fẹ̀kọ́ kẹ́kọ̀ọ́. ló ń ṣe oníṣẹ́ àṣepé o. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò síra wọn kí ló ń ṣẹlẹ̀ gan-an nínú ìgbéyàwó. Àwọn ìdojúkọ wo ló wà nínú ẹ̀? Oríṣiríṣi àwọn ìdojúkọ ló wà nínú ìgbéyàwó. ká ló ń ṣeré ẹgbẹ́ sí wọn létí ẹ jẹ́ kán rí gbọ́ ẹ jẹ́ kán dà mọ́ ṣèyí mi Michael ló ń padàn. Tá a bá wá rí àwọn ìdojúkọ yìí mo fẹ́ ká mọ̀ wípé ìdánwò ló jẹ́ fún wa. Bẹ́ẹ̀ ni a ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ó yá ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ máa share ẹ like ẹ comment. Bẹ́ẹ̀ ló ń ṣe oníṣẹ́ àṣepé. Ẹ̀yin tèmi tó ṣe wípé ẹ̀yin máa ń fẹ́ gbọ́ lásán kì í like kẹ́ ẹ máa share ẹ bá mi share tòní ẹ jọ̀ọ́. wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe. Ìdánwò ló jẹ́ fún wa nígbà tá a bá la àwọn ìlàkọjá yìí nínú ìgbéyàwó lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe. oríṣiríṣi nǹkan ló wà o. Ìbẹ̀rẹ̀ ó máa ń ṣe bí ẹni tó ládùn púpọ̀ gan. Àmọ́ nígbà tó bá dá àárín kan mo fẹ́ ká mọ̀ wípé nínú ìgbéyàwó ní ìgbà míì ẹkún wà nínú ìgbéyàwó nígbà míì. mi ò tí ì gbọ́. Ìdùnnú wà nínú ìgbéyàwó ní ìgbà míì. Bẹ́ẹ̀ ni adùn wà nínú ẹ̀ o. Pẹ̀lú ìkorò náà sì wà ní inú ẹ̀ nítorí pé gbogbo ẹ̀ ló jọ ranra wọn lọ́wọ́. wẹ́rẹ́ o ló ń bá mi. Ìgbà tí ìkorò bá wà àti ìgbà tó ṣe wípé adùn bá wà ó yàtọ̀ síra wọn. ló ń bá mi ṣe mo mọ̀. Ìyẹn ni ní ìgbà tá a kọ́kọ́ ríra wa tá a kọ́kọ́ bára wa pàdé. sọ̀dà sàn. Ìgbà yìí tá a bá wá bára wa pàdé ńkọ́ a máa sọ wípé mo nífẹ̀ẹ́ mo láìkí ẹ mo ṣe gbá aláwẹ̀ o ti wá ń rò wípé bó ṣe máa rí lọ náà nìyẹn títí láéláé. Ìgbà míì ìgbéyàwó máa ń rọni lọ́rùn o kò sẹ́ni tí ìgbéyàwó ìrọ̀ lọ́rùn àmọ́ nǹkan tó ṣe kókó jù ni pé kóbìnrin ní ìfaradà kó ní àforítì kọkùnrin náà ní ìfaradà kó ní àforítì nítorí wípé tóbìnrin bá wà tí ò láforítì tọkùnrin náà wà tí ò ní faradà ó máa ń yọ ìgbéyàwó lẹ́nu ní ìgbà míì. Àmọ́ ohun tó wá ṣe kókó jù gangan nínú ìgbéyàwó òun ni wípé ẹ̀kọ́ ìgbéyàwó ṣe pàtàkì fòbìnrin nítorí wípé obìnrin tó bá wà ó fẹ́ lọ lé ọkọ ó ń gbìyànjú wípé Táyé lọ lé ọkọ Kẹ́hìndé lọ lé ọkọ ọ̀yá èmi náà tí mo jẹ́ Dòwú èmi náà tí mo ra jàre ọ̀yá mo ti fẹ́ mọ́ lọ lé ọkọ mi.
Ijó ò sí ẹ̀ mọ àwọn ìdojúkọ tó máa dojúkọ ní inú ẹ̀. Ìwọ ló pọ̀ tó ń gbé ayé mi dúró. Ijó ò sí ẹ̀ mọ àwọn ìlàkọjá tó wà ní inú ìgbéyàwó yìí gan. Bẹ́ẹ̀ ni ó lè dùn, ó lè ṣe kíni, ó lè máa wò wípé bó ṣe máa rí lọ nìyẹn. Àmọ́ ìgbà míì wà tó ṣe wípé ó máa ku ìwọ nìkan ní kọ̀rọ̀ yàrá tó ṣe wípé o ò ní lè sọ fún mọ̀mí àti bàbá ẹ̀ gan wípé àwọn ìlàkọjá tó ń là kọjá lélẹ́yìí, wípé àwọn ìdojúkọ gan tó ń dojúkọ lélẹ́yìí kò ní ṣe é wí. Bẹ́ẹ̀ ni àjàjà kó o ṣe wá lọ lé ọkọ, Ọlọ́run wá tètè kó tètè kẹ́ ẹ, kó o mọ̀ wá ṣe kíni, kó o mọ̀ wá tètè rọmọ bí. Ìgbà yẹn ló máa wá rí fìrìfìrì ayé báwo ló ṣe rí. Tọ́kọ ò bá ní ẹ lára, ẹbí ọkọ á ṣe kíni, wọ́n á yọ ẹ lẹ́nu. Débí ọkọ ò bá ṣe wá yọ ẹ lẹ́nu. Àwọn tó wá jábúrò ọkọ tàbẹ́gbọ́n kọ́ńkọ́ aláwèé. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà. Aláwèé tó bá tiẹ̀ ti ń lọ bí ọdún kẹta, wọ́n máa rán ẹ létí wípé aláwèé mọ́ gbàgbé ó dàbí pé ó ti ń tọ́dún mẹ́ta àbọ̀dún mẹ́rin ní ìsìn tẹ́ ẹ ṣègbéyàwó àti ẹ̀gbọ́n kókó. Ìgbà yẹn wọ́n rún ẹ létí díẹ̀díẹ̀ nìyẹn, wọ́n fẹ́ mọ fi fìrìfìrì ayé, wọ́n fẹ́ mọ fi hàn ẹ́ bó ṣe rí. Ọba tó mú inú mi dùn. Tó bá Ọlọ́run bá wá kẹ́ tó jẹ́ obìnrin tó ṣe wípé ọmọ pẹ́pẹ́ fúrú fọ́kọ, ọkọ ò sí ẹ̀ ní máìlì wípé bóyá o bímọ tàbí ò bímọ nínú ìgbéyàwó, ó ti mọ̀ pé o fóun ní dùnú, o fóun ní fọkànbalẹ̀, fóun tó sọ wípé òun ti bí iṣẹ́ dé, ó ti ṣe ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin nínú ilé, kí wọ́n á ló tún kù. Ó máa wò wípé aláwèé tọ́lọ́run bá ṣe é ó sọ ọmọ nìyẹn, òun ò ṣe kíni, òun ò fàyè ní ẹ lára, ìwọ náà má fàyè ní ẹnìkan ọ̀kan lára, mọ́ wàá fi ayé ní ara ẹ gangan lára. Almighty God, you are great. Àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó pọ̀ gan. Aláwèé ò gbọ́ pé wọ́n ń lọ lé ọkọ, o ò kẹ́kọ̀ọ́ ìgbéyàwó. Ẹ̀kọ́ ìgbéyàwó gangan ló ṣe kókó jù nínú ìgbéyàwó, nítorí wípé tó o bá wà tó o kẹ́kọ̀ọ́ ìgbéyàwó kó tó di wípé o lọ lé ọkọ, aláwèé ó máa dífíkọ̀tì díẹ̀ láti lè jókòó nílé ọkọ yẹn. Bẹ́lẹ̀sẹ̀ rí máa jó. Ó lọ lé ọkọ, o ò mú oúnjẹ sè, ó wà nílé ọkọ. Ó ní lọ́jọ́ ayọ̀. O ò lè fọ aṣọ kú ẹ. Ó lọ lé ọkọ, o ò lè ṣe ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí obìnrin ní ilé ọkọ. Ọ̀rọ̀ mi ti dayọ̀, bóyá ẹ bá mi. Mo fẹ́ kó mọ̀ yìí pé ìgbà kan wà tó ṣe wípé Òkúlùmù kẹ̀kẹ́. Ẹbí àti ará, mọ̀mọ́ pẹ̀lú bàbá ẹ̀, wọn ò ní bá ẹ délé ọkọ yẹn. Àdúrà ni wọ́n máa fi sìn ẹ́ nígbà tó bá fẹ́ ṣe ìgbéyàwó. Nígbà tó bá wá délé ọkọ yìí tán, ó wá kú ẹ, ó kù ìwà ẹ. Gbogbo ìgbà àtìgbà tí bàbá àti mọ̀mọ́ ẹ ti ń tọ́ ẹ bọ̀ tó o fi wà nílé wọn, àti gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kó ẹ, bóyá o fojú sí tàbí o fojú sí, bóyá o gbọ́rọ̀ sóbi ẹ lẹ́nu tàbí o gbọ́rọ̀ sóbi ẹ lẹ́nu, ó wá kú ẹ̀ ńgbà yẹn nígbà tó bá délé ọkọ ẹ. Já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi já sọpẹ́, mo dúpẹ́ ní òkú ayọ̀ mi ó tó dé. Tó ló ń bá ṣe é tó kẹ́ bí ọkọ mọ́ra, tó jóbìnrin tó nírẹ̀lẹ̀, tó ò kì í ṣe wípé obìnrin onígbégèlè ni, oní patí, gbogbo aṣọ àdúgbò pátá ló máa ń yálé ẹ̀. Kò sí tó kàn ẹ́ nípa kó o tọ́jú ilé, kò sí tó kàn ẹ́ nípa kó o tọ́jú ọmọ. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ mo máa ń rí wípé wọ́n máa ń ní ìdojúkọ ráńpẹ́ wàláì. Àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa o, àwa ta fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àwa ta fìgbà gbogbo rí àánú rẹ̀ gbà rẹ́ o, àwa tójú ò ti rí tójú ò ní tì láéláé, àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa. Ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi já sọpẹ́, mo dúpẹ́ ní òkú ayọ̀ mi ó tó dé. Ọ̀rọ̀ mi tó já sọpẹ́. Ohun tó wá tún ṣe pàtàkì jù òun ni wípé nígbà tá a bá ṣe ẹ̀wà lójú ọ̀nà kó tó di wípé a fẹ́ra wa, a gbọ́dọ̀ mọ ìwà ara wa. Ẹ̀yin ọ̀rọ̀ tí Hánà ní ṣe. Kìí ṣe wípé a wá fẹ́ra wa tán ọmọ wa jádànwò tàbí ìjà lónìí ìjà lọ́la. Ẹ máa rí ìgbéyàwó mi, wọ́n máa nara wọn lọ́tún nara wọn lósì, ojoojúmọ́ ìjà ni. Ẹni ìbámu ti wáyé. Bí wọ́n ṣe ń gbára wọn
wọn lójú bẹ́ẹ̀ náà náà máa gbára wọn nímú bí wọ́n ṣe ń gbára wọn létí bẹ́ẹ̀ náà náà máa kanra wọn níkò èpè burúkú náà máa fi jíra wọn àwọn ìgbéyàwó kan nìyẹn. ìbá má ti di gbákejì ọba ẹ rántí. ìgbéyàwó tó bá ní ìbẹ̀rù Ọlọ́run nínú wàláì kò sí bó ti wù kó rí inú ìgbéyàwó yẹn káyé tó rí àṣírí wọn ọ̀nà máa ń jìn gan. tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni. ayé ò sí ẹ̀ lè ráṣírí wọn nítorí wípé wọ́n fi gbogbo ìgbé ayé wọn wọ́n fi ní ìbẹ̀rù Ọlọ́run. tí mo rí àánú gbà bàbá tó rẹ́yàn. ìgbéyàwó wọn máa smooth gan wọ́n máa wá wò wípé báwo ló ṣe ń lọ nítorí pé wọ́n understand ara wọn wọ́n sì tún ní ìbẹ̀rù Ọlọ́run nínú ìgbéyàwó wọn ni. tún ti débi ayọ̀ mi wá o bóyá ńlá tó ní lọ èmi tún lọ. àmọ́ ìgbéyàwó tí ò bá ní ìbẹ̀rù Ọlọ́run nínú ariwo lónìí ìjà lọ́la wàhálà lónìí ogun lọ́tún ogun lósì ni. tó bá tẹ́ bí ọkọ bá ṣe ń bọ̀ wọ́n á ní ìyàwó á ní ó gbọ́dọ̀ kọ lẹ́tà tẹ́bí ìyàwó bá ń bọ̀ á ní wò ó aláwẹ̀ jẹ́kẹ́ bí ẹ̀ ó kọ lẹ́tà kó tó di wípé wọ́n wá ná ìgbéyàwó kan náà tún nìyẹn. àwọn oríṣiríṣi ọ̀nà ni ìgbéyàwó pín sí. ìjọ yapa lápá ọ̀tún bẹ́ẹ̀ ń lọ àti lápá òsì ìjọ ń lọ. ọlọ́mọge tó múra láti ṣègbéyàwó tó ṣe wípé ó dẹ̀ fẹ́ sọ wípé báwọn bàbá àti màmá wa bí àwọn ṣe jókòó sínú ìgbéyàwó ìwọ náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ o lè ṣe bẹ́ẹ̀ bí o lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kò sí faradà kankan lára àwọn ọmọ ìsìn mọ́. lójú ayé mi ọ̀rọ̀ mi wájà sọ pé mo dúpẹ́ mi ò kú ayọ̀ mi yóò tó dé. bàbá wa rẹ́ni tó ń bínú tó gbémú tó yínmú tó bínú ẹ sọ fún ṣùkùṣùkù bàbá ẹni tó bá wù tó bá wù tó bá wù tó mo kí yín gbogbo ẹ̀yin tèmi a sì wà lórí ọ̀rọ̀ wa o ó fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn kan ní ẹ̀sà agbátẹrù fètò yìí ẹ jẹ́ kí n lọ sílé agbára bọ̀ná tábàlà ìpolówó ẹ̀yin tẹ́ wà ní TikTok ẹ jọ̀ọ́ má bínú mo fi máa sọ fún wa wípé tẹ́ ẹ bá fẹ́ máa wò wá live and direct ẹ máa ṣe kí ni ẹ wá sórí Facebook page wa ẹ máa ṣe kí ni ẹ máa gbádùn wa gently. iléeṣẹ́ Kaya rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí alájọ kaníṣe trotro station last bus stop Accra Ghana ibẹ̀ ni a wà ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa ká lọ. Ọlọ́run á yí yín lọ́kàn padà o tẹ̀lé mu títọ́ kó bá lè sọ yín dòmìnira. ṣàtìgbọ́ nípa ìpín ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ọgbọ́n ṣàtìgbọ́ ìpín United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ọgbọ́n ṣàtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò ní rá nínú ìpín United Ventures ṣàtìgbọ́. ìpín United Ventures iléeṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò iléeṣẹ́ ìpín United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber ní iléeṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà iléeṣẹ́ ìpín United Ventures tún ta gold lónìrànràn 18 karat kò dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513 ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com the Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. tó bá bá wọn gbé tán bá lọ gbé sẹ́ńkùlé ẹ̀ o wàá rògbò tán
jó ìrèdè ẹ̀yin ọ̀rẹ́ wa Aha, mo kí yín. ẹ̀yin ẹ̀gbọ́n wa Ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí. àti ìjọba ẹ̀sà The Queen Feature òun náà ní ìpolówó tí ẹ gbọ́ tán yìí. ojú mi àríre Bóyá ẹ fẹ́ ra gold ni, bóyá ẹ fẹ́ ra bag, ẹ fẹ́ ra aṣọ, gbogbo ẹ̀ pátá, bóyá mọ́tò lẹ́sẹ̀ ẹ fẹ́ rà, ẹ fẹ́ kán bá yín gbé ránṣẹ́, ibi any country tó bá ṣe wípé ẹ wà, ẹ fẹ́ kán bá yín deliver. Gently ni wọ́n wà wàláì. Wọ́n wà ní Ìkẹjà, wọ́n wà lẹ́kọ̀ọ́ ńbẹ̀ yẹn. ire ló sì mí Bẹ́ẹ̀ wọ́n tún wà lókè òkun, kò síbi tí wọ́n sí káàkiri àgbáyé ni wọ́n wà. The Queen Feature wọ́n ń deliver. ẹ bá mi sọ Ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ ẹ lè bá ṣe kíni, kẹ́ ẹ lè bá jẹ gbádùn wọn, kẹ́ ẹ lè mọ bọ́n ṣe rí. Mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé ojú kọ́ la fi mọ ọbẹ̀ tó ní magí. Àfi tẹ́ ẹ bá mú ọbẹ̀ yìí tẹ́ ẹ bùtọ̀ lọ́ à ń bẹ̀. Ó la tó mọ kíni lẹ tó máa mọ bó ṣe rí gangan. pátákó bá lọ fún stọpọ̀n tẹ́ ẹ bá mi sọ fún. ó ti dánmọ́ yes ó ti dánmọ́ ẹ̀mí ó ti dánmọ́ àná tí wọ́n yá gbọ́. èmi lọmọ ẹ̀mí ṣé yí mi Michael Mr Musician Elephant Musician ọmọ tí wọ́n ń ròyìn èmi Aha! Ó yá ẹ̀jẹ̀ abọ́ gbà mí gangan. Ẹ jẹ́ ká máa lọ, ẹ jẹ́ kó máa róòlù bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi. ẹ bá mi sọ. Ṣéyí Michael, ẹ̀gbọ́n mi tó ṣọ́ wàláì, àdá fún yín jàre. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will like. Bẹ́ẹ̀ ni olórí ìjọ tọ̀run òun là wà ń kí lọ́wọ́lọ́wọ́. Báwo ló ṣe ń lọ lábala ọdún ẹ? Sọ fún Táyé, sọ fún Kẹ́hìndé, jẹ́ kán mọ bó ṣe ń rólò. Ìpele iṣẹ́ Kaya rédíò òun náà ló ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká wá máa ṣe kí ni ká máa tẹ̀síwájú nínú agbami ètò àti bọ́ síbẹ̀ náà lélẹ́yìí. Ẹni bá mọ̀ wẹ̀ ó yá kó tẹ̀lé mi ká lọ. Ìdojúkọ tó wà nínú ìgbéyàwó òun náà là ń sọ̀rọ̀ nípa ẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́. Kí ló dé tó ṣe wípé ní ayé ìgbà kan àwọn bàbá wa àtàmàmá wa wọ́n máa ń bára wọn pẹ́ jìnnàjìnnà bó ti wù kó rí nínú ìgbéyàwó láyé ìgbà kan. Kò sí bó ti wù kó rí wọn kì í fira wọn sílẹ̀. Àmọ́ lásìkò yìí a ti rí wípé àwọn ìlú kan wà tó ṣẹ̀ṣẹ̀ wípé mi ò fẹ́ dárúkọ wọn nítorí àwọn kọ̀ọ̀kan tó ṣe wípé wọ́n gbọ́ Yorùbá. Ojoojúmọ́ òun náà ni wọ́n máa fi ń pààrọ̀ ọkọ ni wọ́n máa fi ń ṣègbéyàwó. Tó bá ṣe ìgbéyàwó kan lónìí, ìgbà tó bá máa di bí ọyọ oṣù tó ń bọ̀, wọ́n ti túká, wọ́n ti tún fẹ́ ẹlòmíì. Táwa sì máa ń wò ní Nàìjíríà wípé ní Nàìjíríà báwo wá ni tó o bá ti lọ ilé ọkọ o ti lọ náà nìyẹn. Báwo ló ṣe obìnrin ṣe tún máa tún pààrọ̀ ọkọ tó máa ṣègbéyàwó. Nílùú ìlú tí mò ń sọ yìí àwọn ò kàkẹ́ ìwọ̀ rárá ojoojúmọ́ lóbìnrin wọ́n ń ṣe ìgbéyàwó. Tí ó bá ṣe ìgbéyàwó lónìí tí wọ́n fẹ́ ọkùnrin kan lónìí, ìgbà tí ó bá di oṣù tó ń bọ̀ báyìí wọ́n ti kúrò nínú ìgbéyàwó yẹn, wọ́n ò fẹ́ ọkùnrin yẹn mọ́. Wọ́n tún wá fún ẹ láìfì nípa àwọn tó fẹ́ ṣe ìgbéyàwó mi. Ọba tó lẹ́mí mi èmi fògo fún. Àwọn ìrìn àjò ìgbéyàwó kan náà nìyẹn.
àwọn ìgbéyàwó kan wà tó ṣe wípé àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó nìyẹn tó ṣe pé a rí ní ìsìn wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò dúró sílé ọkọ mọ́ nítorí àìní ìfaradà. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà kọ́ wọn àti ẹ̀fẹ̀ níyàwó gan sílé nítorí wípé obìnrin ò fẹ́ ní ìtẹríba fún àwọn ọkùnrin. wọ́n ń wò wípé ó dàbí ìyà làwọn ń lọ jẹ níbẹ̀ kò í ṣe ìyà ohun tá a ti kọ wípé ó máa rí ni. ìwọ tó bá ṣe wípé o kẹ́kọ̀ọ́ ìgbéyàwó kó tó di wípé o wọnú ẹ̀ ìrọ̀rùn ló máa jẹ́ fún ẹ nítorí pé kò sí nǹkan tó o lè dojúkọ nínú ìgbéyàwó tó máa jẹ́ wàhálà àti ìdààmú fún ẹ. ó ti mọ̀ yípa ara ìdánwò ráńpẹ́ ni òun náà ló jẹ́. àmọ́ gbà tó bá di táìmù kan adùn ló máa gbẹ̀yìn ẹ̀ nítorí wípé ohun gbogbo tó o bá ṣe pátápátá pẹ̀lú ìtẹríba fọ́kọ ẹ̀ ó di dandan kó o ṣe kíni ó di dandan kó o jèrè ẹ̀. àmọ́ wọ́n tó ṣe wípé ọkọ á lọ bí iṣẹ́ látàárọ̀ o ò lè pèsè oúnjẹ tó máa jẹ tàbí ọkọ máa ní ìdojúkọ ráńpẹ́ bóyá ó ti ń fún ẹ lówó lónìí ó ń fún ẹ lówó lọ́la ó ń fún ẹ lówó lójoojúmọ́ ó wá tó ọjọ́ kan tó ṣe wípé sáfẹ́rẹ́ lọ́wọ́ ọkọ díẹ̀ instead kó o ran ọkùnrin yẹn lọ́wọ́ o ò fẹ́ ràn lọ́wọ́. ìgbà yìí ló wá lérò wípé o lérò láti tú àṣírí ẹ̀ o tó ìwọ ní kíni o ò ní fún mi lówó èmi náà lè fún mi lè so jẹ́lẹ̀ fún ẹ awọ́rọ́wọ́rọ́wọ́rọ́ àti bẹ́ẹ̀ ńkọ́ ẹni tó ti lọ bí iṣẹ́ látàárọ̀ á dé kò ní bóúnjẹ instead kó bóúnjẹ kíkí gan ò ní kí omi gan ò ní fi lọ àwọn ìgbéyàwó kan náà nìyẹn. àwọn ìgbéyàwó kan wà tó ṣe wípé nígbà tó wó bá wà lọ́wọ́ ọkùnrin àti obìnrin ni wọ́n mọra wọn ní lọ́kọ àtìyàwó àmọ́ nígbà tó bá ṣe pé kò sí owó lọ́wọ́ ọkọ mọ́ obìnrin ò sí ẹ̀fẹ́ mọ̀ kò sí ẹ̀fẹ́ dọ́kọ ẹ̀ mọ̀ ìgbà yẹn ló máa sọ ọkọ ẹ̀ di gbá àkólẹ̀. àwọn ọkùnrin kan náà dẹ̀wà tó ṣe wípé nígbà tí wọ́n bá lówó lọ́wọ́ ìta ni wọ́n á lọ náà sí ìgbà yẹn lẹ́sẹ̀ pẹ́ńsù ni wọ́n rí wípé ìyàwó ẹni tó wà níta àwọn ẹlẹ́sìn òjògẹ́ tó wà níta ó dára jà àwọn tó wà nínú ilé lọ àwọn ìgbéyàwó kan náà nìyẹn. kàkà kó wá ṣe kí ni kó délé kó fi iṣẹ́ yin ọkọ ẹ̀ tàbí tó kó fi iṣẹ́ yin ìyàwó ẹ̀ ìgbàjú ìgbàmú ni ó lè sọ fún ìgbà yẹn ló máa rán sílé ló máa rán sí bàbá ẹ̀ ló máa rán sí ìyá ẹ̀. wàhálà wa bẹ̀rẹ̀ lójoojúmọ́ wọ́n á mú ọmọ rogun àmàlà wọ́n máa fi léra wọn kiri inú ilé àwọn máa wò wọ́n wípé àbẹ̀wò arẹ́ bàbá àwọn àti màmá àwọn bí wọ́n ṣe ń gbègbè ayé bí wọ́n ṣe ń ṣe. irú ẹ̀kọ́ wo ló fẹ́ fi kọ́ mọ́ irú ẹ̀kọ́ wo ni wọ́n fẹ́ fi kọ́ àwọn ọmọ ẹ nínú ìgbéyàwó nígbà tí wọ́n bá ń wu ìwà ilé yìí. ìwọ ìyàwó tó ṣe wípé àsìkò tó ṣe wípé kó o tọ́jú ọmọ kó o tọ́jú ẹbí kó o tọ́jú ìdílé ẹ kó o tó àwọn ọmọ ẹ lọ́nà ọlọ́run àti ọ̀nà tó ṣe wípé wọ́n á gbà fi ẹ́ lọ́kàn balẹ̀ ìgbà yẹn ni wàá gbégélé ó di kíni ó di pátí. ìgbọ́kọ́ bá dé táwọn ọmọ ń ké káàkiri tí wọ́n jẹun nígbà tí wọ́n bá wá dé tí wọ́n rí wípé inú kí ló dé táwọn ọmọ ò jẹun kí ló fà á kí ló ṣe báyìí báwo ló ṣe rìn tó o bá wá dé láàárọ̀ ọjọ́ kejì tọkọ bẹ̀rẹ̀ sí ní lù ẹ̀ tó ń gba ẹ lójú tó dẹrù ẹ síta wà ní ntọ́kọ ẹ mà ṣe ìkàmọ́ ní òwò ò lè gbélé ọkọ mọ́ wàá lọ dálé mọ́sùn àwọn ìgbéyàwó kan nìyẹn. ojú ọ̀run ọlọ́run àgbáyé ìtẹríba ó ṣe pàtàkì jù nínú ìgbéyàwó fún especially obìnrin o gbọ́dọ̀ ní ìtẹríba fún ọkọ ẹ̀ ìwọ ọkùnrin o gbọ́dọ̀ mọ iye obìnrin ní inú ilé mo bẹ̀rẹ̀ gbé nítorí pé ara ojúṣe ìgbéyàwó ni obìnrin yìí ṣẹrú bẹ́ẹ̀ náà lọkùnrin ò kì í ṣẹrú olùrànlọ́wọ́ lájọ jẹ́ fúnra wa àmọ́ ní ìgbà tí a bá wá rí àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká máa mọ̀ wípé a jọ wà fúnra wa ni.
Jésù tutututu. àmọ́ nípasẹ̀ àìní ìfaradà kì í jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin ó gbélé ọkọ. Nípasẹ̀ àìní ìfaradà, nípasẹ̀ àìníforítì, ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kí wọ́n lé obìnrin kúrò wípé àwọn ò sí ẹ̀fẹ́ mọ́, ó yá gba àwọn ti pín yà, ó yá máa lọ kó kálukú àwọn ti pín gàrí. A rí wípé nǹkan yìí ló ń ṣẹlẹ̀ jù lóde ìsìn, tó yẹ ṣe wípé nígbà ìwáṣẹ̀ kò sí ẹ̀sìn nǹkan tó jọ bó ti wò kó rí. Ní ìgbà tí wọ́n bá ti sọ wípé o ti lọ ilé ọkọ, o ti lọ náà nìyẹn, àdúrà ló kù fún ọ. Àyàn ọba mímọ́, àyàn olóore wa, àyàn olùgbàlà, ìwọ ló. Àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó iná là ń ṣe kíni, òun là ń yẹ̀ wò lọ́wọ́. Bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó yan òun e. Bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó fi yín forúkọ. Ìtàn mọ̀mọ́ kan wà tó ṣe wípé mo fẹ́ sọ ráńpẹ́. Oníṣòwò ni, gbajúmọ̀ ni, gbajúgbajà ni, gbogbo ayé ló mọ̀ ọ́, wọ́n mọ̀ ọ́ káàkiri. Fẹ́fẹ́rítì èèyàn kan ni. Ọkọ ẹ̀ jẹ́ alájàpá èèyàn tó ṣe wípé kò kì í gbélé rárá. Ìyanu lorúkọ rẹ̀, kò máa sọ báyé kan tó lè rí bí àgbà. Àmọ́ màmá yìí kò sí nǹkan tó kàn án, bọ́yọ̀kọ̀ wà lé tàbọ́kọ̀ ò sí lé, kò sí nǹkan tó kàn án. Títí ẹ̀ ní wípé kó ti ṣe fàájì, kó tẹ̀ gbégbé ayé ẹ̀. Ìyanu lorúkọ rẹ̀, èmi ò máa rán. Ó ń gbé ìgbé ayé ẹ lọ. Ẹ mọ̀ páwọn obìnrin kan wà tó ṣe pọ́kọ kan òkú kọ́ńbọ̀dù ni. Wọ́n ní ìtẹ́lọ́rùn. Kò sí bó ti wò kọ́ ọkọ ṣe fún wọn tó, wọn lè ní ìtẹ́lọ́rùn rárá. Àwọn ìgbé ayé kan nìyẹn. Ọmọ àkọ́kọ́ tó bí, ọ̀tọ̀ lọkùnrin tó bí fún. Ọmọ ẹ̀kejì tó bí, ọ̀tọ̀ lọkùnrin tó bí fún. Ọmọ ẹlẹ́ẹ̀kẹta, ọ̀tọ̀ lọkùnrin tó bí fún. Ọmọ ẹlẹ́ẹ̀kẹrin, ọ̀tọ̀ lọkùnrin tó bí fún. Ó wá pa gbogbo àwọn ọmọ yìí pọ̀. Kò jẹ́ kọ́kọ́ mọ̀ ọlọ́kọ òun gangan lónìí. Ọkọ tó fẹ́ sílé tó sanwó orí ẹ̀ kò ní ọmọ kankan nínú ọmọ mẹ́rin. Ọkọ dẹ̀ tọ́jú àwọn ọmọ yìí títí tí wọ́n fi parí yunifásitì. Wàhálà wá dé, ìṣòro wá dé lọ́jọ́ kan. Olùtùnú mi, aláàánú mi. Iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ. Aláàánú mi. Níbi tó ti ń ṣe àjàpá, accident ṣẹlẹ̀. Ló bá ṣe kíni, ló bá di wípé ọkọ fọ́ lójú méjèèjì. Wàhálà bá dé, kí ló fẹ́ ṣe? Tọ́yìn ṣiṣẹ́ mi o. Nígbà tó dé hospital níbi tí wọ́n ti ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀, ló bá sọ wípé ọ̀dà náà àwọn ọmọ ẹ̀ ó yẹ káyà kí wọ́n sì lè donate ẹ̀jẹ̀ fún un. Níbi tí wọ́n ti ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ lọ́wọ́ kò sẹ́jẹ̀ èyí kankan nínú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe wípé ó bá tọkọ mu. Má jẹ́ kó nira o, ó nira o, má jẹ́ kó nira o. Ọkọ bẹ̀rẹ̀ ó ya ọkọ lẹ́nu wípé àwọn ọmọ òun ni. Ó bá pe dókítà lẹ́yìn, ó ní ẹ jọ̀ọ́ mọ̀ kan tó ṣẹlẹ̀, ẹ̀dọ́gbọ́n bá mi ṣe DNA. Ẹ bá mi ṣe táwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ẹ gba ẹ̀jẹ̀ wọn kẹ́ ẹ ṣe, nítorí wípé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó rú mi lójú gan ni. Àwọn ọmọ tó ṣe wípé èmi mo ṣe súná wọn, àwọn ọmọ tó ṣe wípé mo pẹran wọn, àwọn ọmọ tó ṣe pé nǹkan báyìí ni mo ṣe, ó gbọ́ oníkálukú wọn ọ̀wọ́ àṣẹ́jẹ̀ yìí kankan nínú wọn tó ṣe wípé ó bá tèmi mu. No dókítà kò rí bẹ́ẹ̀. Ní dókítà bá gbé e ló bá bẹ̀rẹ̀ ló bá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀, ló bá sọ fún un, ní dókítà bá sọ fún bàbá wípé ẹ má bínú sà, nínú gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí kò séyìí tó jẹ́ ọmọ tiyín nínú ẹ̀ o. Àgbà ti dé, bàbá ti fọ́ lójú, ẹ kò lágbára kankan mọ́, kò lè ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́. Inú àjàpá tó ń ṣe káàkiri wípé kẹ́bí lè jẹ, kára lè jẹ, kí ìdílé wọn mọ̀ bá àtú, káṣírí wọn mọ̀ bá àtú fáyé. Iná ló ti l'accident ti rin mọ́tò gún lójú, tójú méjèèjì ṣe kíni tó travel. Gẹ́gẹ́ méjì fún mi ó kí n gbọ́ sétí. Ìdánwò ìlàkọjá nínú ìgbéyàwó tó ṣe wípé ó máa ń mú kí pẹ̀rẹ́ǹtùká wà láàrin ọkọ àti ìyàwó, òun náà là ń gbé yẹ̀wò. Mú kí gbogbo ẹ̀yin tí ẹ dúró tì mí pátápátá. Ẹ̀yin tèmi,
ká má bá òpó lọ lé olóró wẹ́rẹ́wẹ́rẹ́ lọ̀rọ̀ yìí bá di gbọ́n mi sí omi òtó lọ́ bá ní kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà ó dàbí èyí pé jẹ́ kí n pè ìyàwó mi gan kí n kúkú ní ká ṣe kí ni ká kúkú na ọ̀rọ̀ yìí ká tu kí gbogbo ẹ̀ tú ká ó bá ní má bínú àwọn ta ló bí ọmọ yìí fún ó ní my dear are you of course kí ló dé tó bí mi lè rerú béèrè bẹ́ẹ̀ yẹn ìwọ náà ni mo bí àwọn ọmọ yìí fún ta ló lérò wípé mo fẹ́ bí fún nígbà tọ́rọ̀ di wàhálà táwọn ẹbí ọkọ dá sí tọ́rọ̀ tásìrí tú nọmba mo nọmba gbọ́rọ̀ sórí social media ni wàhálà bá dé nọmba ni dá kò sí ṣíṣe kò sáìṣe ní ìsìn wọ́n ti ṣe DNA kò sí èyí kankan nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe wípé ó jẹ́ títí tọkọ ẹ̀ báwo ló ṣe ṣe níyàwó bá ní ọ̀dà ẹjọ́ ẹ ṣe òun jẹ́jẹ́ ọlọ́kọ òun jẹ́ èèyàn kan tó ṣe wípé kò kì í gbélé òun sì léléyìí tóun jẹ́ obìnrin òun ò lè mára dúró oṣù kìíní oṣù méjì oṣù mẹ́ta ọkọ òun lò bí oṣù mẹ́fà nírìn àjò kó tó di wípé ó sì ẹ̀ máa wálé kí wọ́n worú nǹkan bẹ́ẹ̀ yẹn látìgbà tóun ti ṣègbéyàwó ọkọ òun ò kì í gbélé ìgbà tó bá wù ló máa wálé ìdí nìyí tó ṣe wípé òun náà fi ń jáde síta òun ò sì lè mára dúró bóun ṣe bí ọmọ kìnìún ọmọ àkọ́kọ́ nìyẹn ọmọ ẹlẹ́ẹ̀kejì náà bóun ṣe bí náà nìyẹn. làwọn ẹbí ọkọ ní ọba káwọ́ lérí ni wọ́n ní wàhálà dé ilé ọkọ wá sẹ́nì kankan tó mọ nǹkan kan ó sì tún jẹ́ kí bàbá yìí kó tọ́jú àwọn ọmọ yìí títí tó fi dé yunifásitì tí wọ́n fi kàwé parí. kí lè re títí ẹ̀ báyìí làwọn ọmọ náà bá ń sunkún gbogbo wọn bá káwọ́lé rí wípé màmá àwọn ẹ̀dẹ̀ bá yé àwọn jẹ́. ní ìsìn àwọn ò ní bàbá ta ni káwọn pè ní bàbá. irú ìpìlẹ̀ wo gangan lẹ fẹ́ fi lélẹ̀ fáwọn. làwọn ọmọ bá ń sunkún náà bá ṣe kí ni wọn láwọn kọ ìyá àwọn níyà wọn wá ní bàbá yìí náà sì tún láwọn máa mọ̀ ní gẹ́gẹ́ bíi bàbá ni bàbá bá ní kò sí ṣe kò sáìṣe o òun ò lè gbà wọn kán sá máa lọ nítorí pé ojoojúmọ́ tóun bá ti ráwọn ọmọ yìí òun nínú òun máa bàjẹ́ bọ̀ tí wọ́n bá ti kúrò lára lákàtà òun sì tún máa ní ìrètí ráńpẹ́. Olúwa ló ní glory. ẹ̀yin tèmi mo mọ̀ wípé a máa kẹ́kọ̀ọ́ ráńpẹ́ lára àwọn ìgbéyàwó yìí bẹ́ẹ̀ ni nítorí wípé bó ṣe kọ̀yìn sẹ́nìkan òun náà ló kọjú sẹ́lòmíì àwọn ọkùnrin míì wà tó ṣe wípé wọn kì í dúró sílé àwọn obìnrin míì wà tó ṣe wípé wọn lè mára dúró lọ títí kí ìgbéyàwó yìí kó mọ̀ bá wà ní kọ́nú kọ́họ kó mọ̀ bá wà ní tàbí ṣùgbọ́n nínú adjust bẹ́ẹ̀ ni. àwọn ìṣòro kọ̀ọ̀kan tó ṣe wípé ó máa ń jẹ́ ìdojúkọ nínú ìgbéyàwó àwọn kan nìyẹn nípasẹ̀ wípé kó mọ̀ sí àjọyé àjọsọ ọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ yẹra wọn lọ jùjùjù nínú ìgbéyàwó o gbọ́dọ̀ mọ irú ọkùnrin tó fẹ́ o gbọ́dọ̀ mọ irú obìnrin tó fẹ́ kó tó di wípé kí ni kó tó di wípé ẹ ṣọ́ra yín pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. tí ó gbé tèmi gbà yìí. ọkùnrin gbọ́dọ̀ mọ̀ wá obìnrin náà gbọ́dọ̀ mọ̀ wá ọkùnrin kó tó di wípé ẹ máa ṣọ́ra yín papọ̀. ó ti yóò bá bàbá máa báṣẹ́ rẹ̀ lọ. nípasẹ̀ eléyìí ní ìgbà tó bá ṣe wípé a bá ti mọ̀ wá ara wa kó tó di pa àṣọra wa pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kò ní sí wàhálà kò ní sí dààmú ìgbéyàwó yẹn máa lọ smooth bẹ́ẹ̀ ni àmọ́ ìgbéyàwó tó bá ṣe wípé ṣe àwọn ìdánwò ìgbéyàwó mọ̀ wá ara yín tó kó tó di wípé ẹ ṣe ìgbéyàwó ó máa ṣe kí ni ó máa jẹ́ nǹkan tó ṣe wípé ó ní ìṣòro ráńpẹ́ nínú. kò sí láyé kí ìdojúkọ máa wà nínú ìgbéyàwó bẹ́ẹ̀. láyé mi o ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo ọjọ́ orí kò sọ́dọ̀lẹ́ o ewu orí kò sọ́dọ̀wọ́ o ó sì ń ṣe bẹ̀bẹ̀ ó ṣe ń ṣe.
àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ ni ká sọ pa àárẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ àlìbárákàtù nílá ẹni kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ kàábà lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa àlìbárákàtù nílá ìwọ àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana ọ́fíìsì wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex onípàdé. nínú ohun gbogbo ọjọ́ orí kò sọ́dọ̀ lẹ́sẹ̀ ewu orí kò sọ́dọ̀ ògo bàbá ṣì ń ṣe bẹ̀bẹ̀ bó ṣe ń ṣe alẹ́. Hajjia àwọn múra àwọn náà ní ẹrí yẹn wò bẹ́ẹ̀ ni fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí hajj àti umura Albarikati Láì àwọn náà ló ní gbọ̀wọ́ ètò náà bẹ́ẹ̀ ni. àwọn kan ń ṣara wọn jọ tí wọ́n fẹ́ máa bínú ọlọ́run tọ́tọ́ wájú ní kò lè fẹ̀yìntì ẹ̀ ṣàdáì jáde ọba o ẹ̀ mọ̀ oríjà màláìka ní ẹ̀díje. ẹ wo àwọn kan wá ṣara wọn jọ tí wọ́n fẹ́ máa bínú ọlọ́run tọ́tọ́ wájú ní kò lè fẹ̀yìntì ẹ̀ ṣàdáì jáde ọba o ẹ̀ mọ̀ oríjà màláìka ní ẹ̀díje. Ẹ kú ilé padà bọ̀. Ó pọ̀ jù yẹ́yẹ́. Iléeṣẹ́ Kaya rédíò ni ẹ ti ń gbọ́ wa báyìí. Agbára mi kọ́ bó ṣe ń ṣe o. Bẹ́ẹ̀ ni agbára wa kọ́ ìmọ̀ wa kọ́ òye wa kọ́. Àánú àtòrí ọ̀fẹ́ òun náà ni. Àìnífaradà ló ń lóbìnrin kúrò nílé ọkọ. Àìní ìtẹríba òun náà ni ló ń lé obìnrin kúrò nílé ọkọ. Èmi ò lè kọ́ntínú máa jìyà rẹ̀ léyìí lọ. Irú obìnrin bẹ́ẹ̀ ńkọ́ kò kí dúró nílé ọkọ pẹ́ títí. Wàláì. Ẹ̀gbọ́n kí ló bá dé? Ìrọ̀rùn ni. Ọ̀rẹ́ kí ló bá dé? Ìrọ̀rùn ni. Jọ̀wọ́ má ronú mọ́. Ìrọ̀rùn ni. Àsìkò ayọ̀ ẹ ti dé. Ìrọ̀rùn ni. Nígbà tó. Obìnrin bímọ obìnrin ò bímọ tó o bá bá làáfíà fọkùnrin ìgbéyàwó máa lọ títí láéláé ni. Ọlọ́dẹ orí. Ìrọ̀rùn ni. Àmọ́ tó bá ṣe wípé o bá ṣe kí ni o bá jó nígbéraga ẹ̀dá olóòórùn obìnrin àwọn obìnrin kan wà tó ṣe pé wọ́n máa ń jíró sọmọ yà káàkiri àdúgbò ni wọ́n ní tọ́jú lédè bíi wípé wọ́n á fọyín láàárọ̀ kùtùkùtù títí wọ́n ní pé kí wọ́n máa tẹnu bọ̀rọ̀ tí wọ́n pè wọ́n sí ká máa tójú bọlé aṣọ kọ́dọ̀tì nínú ilé wọn ò mọ bí wọ́n ṣe ń fa aṣọ ọkọ. Olódodo dàbí igi etí odò. Gbogbo àdúgbò wọn pátá ẹ máa faṣọ bomú ni
inú yàrá wọn gan bẹ́ẹ̀ wọ̀ bẹ́ẹ̀ kò ó lágbára pípọ̀ jù. àwọn ìgbéyàwó kan náà nìyẹn ara àwọn ẹ̀kọ́ ìgbéyàwó nù. ọwọ́ á ní kọkùnrin láìkẹ́ báwo ló ṣe fẹ́ láìkẹ́ ìwọ olóòórùn. àsìkò àwẹ̀ láwà yìí ọkọ ti lọ látàárọ̀ ó ń ṣiṣẹ́ ó tún gbààwẹ̀ á tún dé kò tún ní bóúnjẹ ọwọ́ á ní kí inú mọ́ bọ́kọ fúnra ọkọ òun náà ni ó ṣe kíni ni ó tún dé ni ó tún sáré wá pẹ̀lú nǹkan tó máa jẹ. pẹ́pẹ́ fúru ṣe pàtàkì jù nínú ìgbéyàwó ń gbà mí ó tún máa ń jẹ́ kí ìgbéyàwó ládùn kó lárinrin dáadáa. àwọn kan ṣe é wọ́n ní ìfaradà wọ́n ní ìforítì wọ́n ní ìtẹríba wọ́n pẹ́ nílé ọkọ títí láéláé. ó yá mo ní nínú ayé mi bàbá má ṣe dáwọ́ dúró. wọ́n rẹ́rìí ọkọ jẹ nítorí wípé kíni nítorí wípé wọ́n ní ìtẹríba wọ́n ní ìfaradà nínú ìgbéyàwó yẹn. sókè nínú iṣẹ́ mi bàbá má ṣe dáwọ́ dúró. àmọ́ lásìkò sí i ayé ti dayé social media àbó orí nǹkan kọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wàláì orí social media ni ó bá wọn parí ẹ̀ òun lẹbí ẹbí bàbá àtẹbí ọkọ ibẹ̀ ni wọ́n kọ́rọ̀ wá wọ́n á máa fi ara wọn ṣẹlẹ́yà wọ́n máa fi gbé ayé wọn wọ́n máa fi wọ́n ara wọn ṣẹ̀sín àwọn ìgbéyàwó kan nìyẹn ara àwọn ìlàkọjá ìgbéyàwó kan nìyẹn. bàbá má fẹ́ sí ara yẹ kó ti jẹ tán. bàbá má gbóhùn ìgbà tí mo bá ń kílé pé ọ. bàbá má fẹ́ sí ara yẹ kó ti jẹ tán. ariwo tán bàbá yìí ní pé ọmọ ti jẹ tán. ìwọ ọkùnrin tó ṣe wípé ìyàwó ẹ ò jọ ẹ lójú ìgbà tó o bá dé dìgbà ẹ mu tó o débi tó o ti mutí ìgbà yẹn ni wàá wá tó àṣírí ìyàwó ẹ síta. ayé má ṣe ṣùgbọ́n sí i. àwọn ọkùnrin tó ṣe wípé ẹnu wọn ò kì í bò wọn mọ bí tó ṣe wípé ẹ kò yẹ láti tú àṣírí obìnrin àwọn ìgbéyàwó kan nìyẹn. tó o bá wá ń la àwọn oríṣiríṣi ìlà kọjá má rò wípé o ti tán o a ti kọ́ wípé o máa là kọjá nínú ìgbéyàwó àmọ́ fúngbà díẹ̀ náà ni. mo ní bàlá kan ó bá ń kí àwọn tọrọ ló ń kí. àwọn bàbá wa ṣe máa ń sọ̀rọ̀ àtìyàwó àwọn máa ń sọ ọ̀rọ̀ kan gbà kan wọ́n ní obìnrin tó bá ní ìfaradà òun náà ló máa ń jèrè ọkọ. bóyá náà ẹ̀yin tèmi ẹ sún mọ́ bí ẹ̀yin tèmi. obìnrin tó bá ní forítì tó ní faradà òun náà ló máa jèrè ọkọ títí láéláé nítorí wípé bó ti wù kó rí ó ní faradà nínú ìgbéyàwó yẹn bó ti wù kó rí níjọ́ gbígbá lójú níjọ́ gbígbá mú níjọ́ tó mọ̀ ọ́n ṣe àtọjọ́ tí ò mọ̀ ọ́n ṣe. ọjọ́ tó kọ́ tètè bóúnjẹ àti ọjọ́ tí ò tètè bóúnjẹ ọjọ́ tó fún un lówó àtọjọ́ tí ò fún un ọjọ́ tí ò jẹ́ ká sì rí ẹ̀ tú àtọjọ́ tó ṣe wípé wọ́n wò pé báwo làwọn ṣe fẹ́ bọ́ ọmọ báwo làwọn ṣe fẹ́ ṣe ká sì rí tẹ̀ ń bọ̀. tí wọ́n wá gbìyànjú títí tí wọ́n dúró sínú ìgbéyàwó yìí tí wọ́n sọ wípé rárá àwọn kò lọ ilé ọkùnrin míì ni nítorí wípé ilé ọkùnrin míì tí wọ́n fẹ́ kó lọ wọ́n mèyí tí wọ́n máa bá ń bẹ̀ wọ́n mọ tí wọ́n máa bá pàdé. òjò yàtọ̀ sójò ìbẹ̀rù lójó òjò ló ní ìhùwà ẹ má fi gbàwé gbá ọ̀rọ̀ ló jọra wọn ìgbà la fi ń dọ̀pẹ́. àwọn irú obìnrin bẹ́ẹ̀ la máa ń pè láláfaradà aláforítì tí wọ́n máa ń bọ́kùnrin jìyà tí wọ́n mọ iyì ọkùnrin àtobìnrin àti ọkùnrin tó ṣe wípé ó mọ iyì obìnrin. odò láti mú yan odò láti. tí e ṣe ọkùnrin tó ṣe pé máa ṣíwọ́ sókè láti máa nàyàwó lọ́tún máa nàyàwó máa da ẹ̀sẹ̀ bóyàwó. tó ṣe wípé ara ìyàwó ẹ̀ ló ti máa ń kọ́ ẹ̀sẹ̀ lójoojúmọ́. arẹwà obìnrin. irú ìgbéyàwó bẹ́ẹ̀ máa ń dalẹ̀. rere nínú mi. bẹ́ẹ̀ ni. àmì lùlù mi torí mo fẹ́ kọjú fújì.
àwọn tèmi wọ́n ń béèrè. àwa ti múra wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ ni tá a bá dógún ọdún ó di dandan kó pé bá a bá sì dọ́gbọ̀n oṣù ó di dandan kó ṣe kí ni kókó. ṣé tàgbà ló ń béèrè lọ́wọ́ mi wípé kí ló. ìmọ̀ wọn ara ẹni ló ṣe kókó jù ẹ̀kọ́ ìgbéyàwó gangan ló ṣe pàtàkì jù nínú ìgbéyàwó. à ń fi rọ́bà adìbáyà à ń fi pákó báàgì àfi ń daṣọ lọ lé ọkọ oròyòpó tí ń lọ lé ọkọ náà nìyẹn wàá bá pàdé nígbà tó bá débẹ̀. ẹgbẹ́ náà wá kẹgbà tún bá wà ẹ wá wò wá orí ti ṣí. wàá rẹ̀sìn ara ẹ̀ o rò pé bí wọ́n ṣe ń lọ nìyẹn. ẹgbà yìí ẹ tó wo ọlọ́gbọ́n lóye tí mo bá ń bọ̀ tí mo dẹ̀dá àṣà mi ẹkùn lórí ọlọ́run ló pín kan mi ó fàrẹ̀ wá fún mi ọlọ́run ọ̀fàrà fàfàrẹ̀ fún mi wá. ẹkùn yìí pọ̀ púpọ̀ ó ṣe di yóò sátìrà mọ́ni ó fún mi lóhùn ó tún wá fi mí hàn agogo ńlọ. ẹ̀yin tèmi ọlọ́tọ̀ mo kí yín níbẹ̀ bẹ́ẹ̀ ni ṣe báyìí. àsìkò wa ti ṣe kí ni wọ́n ti ń sọ fún mi lókè lọ́hùn pé kì í máa wòkè díẹ̀díẹ̀ yéè. mo kí gbogbo àwọn tó ṣe wípé àjùmọ̀ darapọ̀ mọ́ ètò lónìí. alájì ṣàfihàn ọmọ lápàdé ọmọ ìbàdàn nílùú olúyọlé ibi olè tí ń jàre olóhùn. báwo la wẹ̀ jàre. ọ̀rọ̀ mi ti já sọ pé bóyá èmi gangan lè rí kan. èmi gangan lè rí kan ló já sọ pé. bẹ́ẹ̀ náà ni mo kí màmá mi madam stella olúwabùnmi bẹ́ẹ̀ ni ọmọfẹ́ òye ibi ojúmọ́ ti mọ́ wá sáyé. èmi gangan lè rí. èmi gangan lè rí kan. afẹ́fẹ́ ọmọ májẹ̀mú olúwa tóbi lọ́ba àfàbàkúpẹ́ ajé àbàkúkà. Masirat Hajiya Masirat ọmọ ẹ̀gbámọ́ ló sábẹ́ agbóngbò àkàlà. bóyá náà ṣe yí ló. ó pọ̀ jù wàláì gbogbo àwọn tí a jọ ń ṣe prógráàmù pátápátá tí a jọ wà nílé agodo gbogbo yín pátápátá ni mo kí láì ṣe kí ni láì yọ ẹnìkan sí. ọba wa sọ pé ta ló ń pèdè yìí. aláàbọ̀ ẹ̀bùn yìí kàn pọ̀pọ̀ ẹ ṣáàmù. mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdu ni mímí ìsàmọ̀ fọlọ́kọ lẹ́ẹ̀kan sí orúkọ mi òyípadà orúkọ mi ní Olúbísí ọmọ bíbí Akinloye kò yẹ ẹ̀sọ́ máa sọ̀tún tó ti mọ́ bàbí kan jẹ́ kò sí mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dánwò ẹ̀yìn lójú Elédùmarè ni. àwa ń fi àsìkò yìí sọ fún yín wípé àwa ti ń lọ báyìí ó tún di ọjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dáyé bákan náà la yàbàrá làkì ìyáàfin Lukman Ahmed Hajiya Lukman Ahmed ọmọ Saki ògùn ọ̀rọ̀ kí agbẹ̀dẹ rọ bàtà ìran agbẹ̀dẹ tó bá rọ bàtà náà ẹni kó jáde kó wá sọ fún mi. ọjọ́ sí yẹn náà rèé làwọn kan sọ pé òun nílé tó láíláí tó bá dojú ṣùṣù ọ̀nà ńlá ti la o àláwá fọ́pọ̀ ọ̀lẹ̀ ò bó bá yá àní tó bá ti yà kì í tún pẹ́ mọ́. ó tún dọjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè ọba àmọ́ kí n tó wá lọ ọyá ẹ jẹ́ ká mọ̀ ṣe kíni ká mọ̀ fi léyìí ṣe lọ́nà ẹ̀yin tèmi ọ̀yá ẹ máa gbórin yìí kẹ́ ṣe kíni kẹ́ ká máa fi ṣe ìlọ. àìsàn tí mo ṣe ló jẹ́ kí n sùn pẹ́pẹ́pẹ́ àsìkò tí mo dá ó ti tó rárá ẹ má ròbí òyìnbó mo lọ́lọ́run lójú àwọn gbogbo bíi kílẹ̀ ọ̀dà mọ́ ìwọ ló dé mímí légbodò mo dúpẹ́ àkàn ó ti dé olóhùn ààrẹ mọ́ orin wa wọ́n jẹ́ náà yìí ó yá ẹ wá wọ ọmọ lọ́mọ láàrin èrò òròmọdìyẹ láàrin àṣà ẹ wọ ọmọ lọ́mọ láàrin èrò tẹ́ òròmọdìyẹ láàrin àṣà ẹ bá wọ ọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ o ẹ jẹ́ kọ́mọ lọ́mọ. All over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kán mọ̀ ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye.
Kaya TV radio ní kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o, ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o, Kaya o. Kaya TV radio.